so Igbó Rasheed ó ní pé ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ó ló yẹ kí wọ́n ṣe ẹ mọ̀ pé ó yẹ kí oníṣẹ̀ṣe ó yẹ kí ẹ mọ̀ kí ni Igbó Rasheed mi ó ló yẹ kí wọ́n ṣe òfin tí wọ́n máa fi pa gbogbo oníṣẹ̀ṣe. Ó ní tí Olúwo ń ṣe Olúwo ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ yé mi dáadáa o ṣó mọ̀ pé gbogbo bó ṣe dákẹ́ tó sọ̀rọ̀ mọ́ ayé ògbó ẹ mọ́ wọn ò mọ̀ bóyá òun rìn ó dẹ̀ ti mọ̀ wípé tó bá fẹ́ ṣe fídíò tó ò bá tí ì fi àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀ ti wá ṣe fídíò ayé ò ní mọ̀ bóyá òun rìn a máa pariwo ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ yìí Olúwo a pariwo ẹ̀ mọ́ àwọn gómìnà là á máa pariwo tó bá ti pẹ́ ta ti ń pariwo fáwọn gómìnà. so Igbó Rasheed ó ní pé ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ó ló yẹ kí wọ́n ṣe ẹ mọ̀ pé ó yẹ kí oníṣẹ̀ṣe ó yẹ kí ẹ mọ̀ kí ni Igbó Rasheed mi ó ló yẹ kí wọ́n ṣe òfin tí wọ́n máa fi pa gbogbo oníṣẹ̀ṣe. Ó ní 17th century wípé wọ́n ṣe òfin ní England pé ẹnikẹ́ni tó bá ti ṣe ẹ̀sìn àjèjì tó bá ti ṣe bọ̀rìṣà ó ní ngbà yẹn ó ní wọ́n ń bẹ́ orí wọn ni bó ṣe sọ nìyẹn ó ní wọ́n ń bẹ́ orí wọn. So kí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà kí wọ́n ṣe òfin gbogbo àwọn oníṣẹ̀ṣe kó máa bẹ́ orí wọn àbí kì í ṣe kan tí Igbó Rasheed mí nìyẹn kó máa bẹ́ orí wọn. So mo fún ní èsì ní òru ọjọ́ yẹn ṣùgbọ́n mo wá wò pé èsì tí mo fún Igbó Rasheed kò pé èsì yẹn ò kún so mo ní láti mo tún fẹ́ explain àwọn kankan fún àwọn tí ó bá wà ń bíbà ẹ̀ àwọn tá a jọ jẹ́ bí ojú ẹgbẹ́ àwọn tí wọ́n jù wá lọ àwọn tá a bá láyé nígbà tí àwa kéré nígbà tí Igbó Rasheed sọ fún wa ń sìn pé àwòràwọ̀ nìkan ló wà kò sí nǹkan tó ń jẹ́ babaláwo kò sí nǹkan tó ń jẹ́ gbogbo olórìṣà àwọn ìwọ̀n ọ̀mọ̀ wọn báwòràwọ̀ ni wọ́n ń ṣe ṣùgbọ́n gbà tí a kéré báwa ṣe bá Christianity because kò tí ì sí Pentecostal gbà yẹn CAC nìkan ṣó ló ń ṣèjọ aládùúrà CAC nìkan ló ń ṣèjọ aládùúrà gbà yẹn àti kérúbù CAC ló fẹ́ dàbí then gospel faith ó dẹ̀ pọ́n gospel faith gan ti bí àwọn kan tó káwọn gospel faith tó dé but àwọn church tá à ń sọ but àwọn church tá a bá CAC ẹni tó dá gospel faith nílẹ̀ náà CAC ló ti kúrò so kí ni mo gbìyànjú láti sọ ni pé ní Anglican church St. Mark tó jẹ́ church táwọn àwọn bàbá mi ń lọ ní apá òsì the first three rows nínú church àwọn àyè àwọn olóògbóni ló máa ń jẹ́ ní Anglican church. Tẹ́ bá dé Methodist náà the first 3 rows àyè àwọn olóògbóni ló máa CAC nìkan ní òòyà àyè fún olóògbóni àti kérúbù wọ́n lè máa ṣògbóni wọn kó máa pretend ṣùgbọ́n wọn ò gbé sójú ṣùgbọ́n ní Anglican wọ́n máa gbé ṣàkí wọn sẹ́gbẹ̀ẹ́ ni bó jẹ́ ẹnìkan péré ló wá sí ṣọ́ọ̀ṣì kò sẹ́ni tó lè jókòó síbẹ̀ bọ́n ṣe pọ́n ìṣẹ̀ṣe ilé tó. Ó ní mo ṣe máa ń sọ pé tá a bá wò síwájú tá a bá wò sẹ́yìn òyìnbó gbé Christianity wá but ǹjẹ́ ìgbà a mọ̀ pé wọ́n indoctrinate wa but àwa fúnra wa èyí táwa dálẹ̀ ló pọ̀ jù because àwọn tó gbé Christianity wá ńgbà tí Igbólabí tó ń sọ yẹn irọ́ Rasheed Igbó Rasheed tó ń sọ tó ń parọ́ yìí àwọn tó gbé Church of England àwọn gangan tó dá ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀ àwọn gan ni àwọn ló dá Illuminati ńlẹ̀ ẹjọ́ King James tó kọ Bible òun ló bẹ̀rẹ̀ Illuminati ní Britain. Bó ṣe kọ Bíbélì ló tún ṣèwé lórí demonology ẹni tí ò bá gẹ̀ẹ́tì tó bá lọ go and Google it. Àwọn náà dá Illuminati bí ẹgbẹ́ nǹkan tó jọ bí Illuminati náà bí ara ògbóni náà ló ti kúrò because ẹ rí i pé ilẹ̀ ni wọ́n ń bọ bó ṣe jẹ́ pé àwọn ògbóni ìyá ni wọ́n ń bọ ilẹ̀ ni wọ́n ń bọ ilẹ̀ náà ni àwọn Illuminati ń bọ Freemason ni Methodist bẹ́ẹ̀ ni ẹ ṣe jàre Baptist ẹ ṣe so bó ṣe jẹ́ pé ilẹ̀ ni àwọn Freemason ń bọ àwọn Illuminati kankan náà ni gbogbo wọn bẹ́ẹ̀ yẹn wọ́n kàn fún lórúkọ lóríṣiríṣi ni mother of earth ni wọ́n ń bọ ṣùgbọ́n àwọn òyìnbó ilẹ̀ táwa ń bọ ìyá wa Àbẹ̀ní onílẹ̀ òun náà ni gbogbo wọn ń bọ ṣùgbọ́n àwọn olúkálùkù wa wá àwòrán
tẹ́ bá lọ wo àwọn ancient artifacts tí máa fẹ́ máa ṣe tí máa bẹ̀rẹ̀ sí máa ṣe tíṣì mi bíi ti tẹ́lẹ̀ máa mú àwọn pictures wá because tí bá ní kí n máa wá picture káàkiri ńsìn ó máa le díẹ̀ tukọ̀ mi ò tiẹ̀ prepare fún orúkọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí ìyá yẹn tó dé heart dúdú ni tó gbọ́ ọmọ dání ìyá Àbẹ̀ní abiyamọ agbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ òun ni eléyìí tẹ́ máa lọ sí ṣọ́ọ̀ṣì tán máa kọrin pé ọba tó ń gbàdúrà ni mo ní ọba tó ń gbàdúrà ló bí mi kìnìún ẹ̀yà Júdà tí kì í fọmọ rẹ̀ ṣeré abiyamọ agbọ̀ṣẹ́ mọ̀ pé orin yẹn kò make sense ẹ jọ̀ọ́ báwo ni kìnìún ṣe ọjà wo ni kìnìún ní tó fẹ́ fi gbọmọ pọ̀ ọjà wo ni kìnìún fẹ́ fi gbọmọ pọ̀ ìyá Àbẹ̀ní òun ni wọ́n máa ń pè ní abiyamọ agbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ abiyamọ agbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ òun náà tún máa ń pè ní ọlọ́wọ́ gbọgbọrọ tó yọ ọmọ rẹ̀ nílọ́ọ̀fìn kì í ṣe pé bóyá ọmọ torí pé kí ni ọjà ẹ̀ òun ló fi yọ Ọ̀rúnmìlà kúrò nínú ọ̀fìn bàtọ́ Ọ̀rúnmìlà já sínú ọ̀fìn gbogbo àwọn oríkì yẹn ó máa ń nìtàn tó rọ̀ mọ́ Àbẹ̀ní Poróyè òun ló yọ Ọ̀rúnmìlà pẹ̀lú ọjà ẹ̀ ṣe máa ń rí sí pé àwọn bàbá yín ti wà civilized pé òkè tóun bá máa hun aṣọ bó lọ Àbẹ̀ní ti rí ọjà tó fi mú Ọ̀rúnmìlà tó jù sínú ihò nígbà tó Ọ̀rúnmìlà já sínú ihò Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi Ọ̀rúnmìlà síbẹ̀ ni ó dẹ̀ ní nǹkan tó Ọlọ́run fẹ́ kó jáde bẹ́ẹ̀ so àwọn babaláwo máa ń ṣe kinní yẹn ọjọ́ méje tó Ọ̀rúnmìlà lò yẹn wọ́n á ní wọ́n ń ṣe ìkáàánú Ọ̀rúnmìlà so wọn ò ní jẹun wọ́n máa ń ṣe ìkáàánú Ọ̀rúnmìlà wọ́n ń ṣe so kí ni mò ń try láti sọ ni pé so òun náà máa ń pè ní abiyamọ agbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ eléyìí tí wọ́n lọ ń kọrin ní church pé kìnìún ẹ̀yà Júdà kan ló ń tí kì í fọmọ ẹ̀ ṣeré ẹ jọ̀ọ́ kìnìún ni bàbá yín àgùntàn ni yín kí ni oúnjẹ kìnìún ṣé kì í ṣàgùntàn ni because carnivorous ni kìnìún so tí kìnìún bá jẹ àgùntàn kìnìún ò lẹ́bi rísì ni pé bọ́lọ́run ṣe dá kìnìún nìyẹn pé àgùntàn ni kó máa jẹ so ìwọ tó wá ponú tó wá ń sọ pé ọba kan tó ń gbàdúrà ló ní tó ń gbàdúrà ló bí ẹ pé kìnìún ẹ̀yà Júdà tí kì í fọmọ ẹ̀ ṣeré abiyamọ agbọ̀jágbọ̀jọ̀ kìnìún yìí ò dẹ̀ ní DNA ẹ̀ ó ponú ọgbà táwọn bàbá wa ń gbà yẹn tí wọ́n lè lọ́pọlọ wọn ṣùgbọ́n generation tàwa àwa ti ń lo ọpọlọ àwa ti gbé wá sí reality a ti rí pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé Igbólabí tó ń sọ pé ní 17th century ipe wọ́n ṣe òfin pé kí wọ́n máa pa àwọn oníṣẹ̀ṣe ní Britain mo ti ṣàlàyé pé kì í ṣe oníṣẹ̀ṣe nìkan ṣoṣo náà pa ní Britain kì í ṣe Britain nìkan náà ti pa oníṣẹ̀ṣe àwọn Rome ló ṣe òfin pé ẹni tí ò bá ti ṣe Christian kí wọ́n pa á àwọn náà ti ṣe nǹkan tó dàbí ṣàríà rí ṣùgbọ́n wọn ò ṣe é mọ́ nísìí tó lójú wọn ti là ìgbà yẹn àwọn náà wà barbaric ojú wọn dúdú bíi tàwọn Arabo yẹn bẹ́ẹ̀ ni so ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn tí wọ́n ṣẹ̀ gbé jáde ẹ̀sùn tó dé yẹn wọ́n máa ní kí wọ́n yanjú ẹ̀ ní ìlú 35 ni wọ́n yanjú ní Europe so àwọn Rome dẹ̀ wọ́n wá take over ṣe rí báwọn Christian ṣe fẹ́ gba wọ́n ṣe fẹ́ máa ráìdì ọba ń sìn tí àwọn wọ́n indoctrinate àwọn ọba débi pé àwọn ọba ò mọ right wọn mọ́ ẹ mọ̀ pé Christianity ló eradicate ọba ní Europe Christianity ló eradicate ọba ní Europe mo ń wo program kan ó dẹ̀ pé program Àwíkòǹkò ni Àwíkòǹkò ń sọ̀rọ̀ kan pé ojú kòkòrò làwọn bàbá wa fi lose no programming ni kì í ṣe ojú kòkòrò Rome ló fẹ́ ṣe one world religion one world government ẹ̀sìn kan ìjọba ayé kan ìdí nìyẹn tó fi sọ pé Jésù ń padà bọ̀ láti wá jọba ayé Jésù tí wọ́n sọ yẹn wọ́n kàn lò as an historical figure ni òyìnbó kan ló máa padà take over ayé tó bá jẹ́ pé plan wọn yẹn work bọ̀ ẹ rí pé plan yẹn work mọ́ torí pé China láàrin ibẹ̀ àárín wọn gan lèdè ti dàrú so kí la ń gbìyànjú láti sọ ni pé so àwọn dẹ̀ fẹ́ indoctrinate everybody ká máa ronú bákan náà ṣe mọ̀ pé ìsìn
wọ́n ti brainwash àwọn ló kọ Bible fún wa, wọ́n ti reprogram everybody pé Yahweh táwọn gbé wá o àbí Jehovah òun náà ló ń jólódùmarè lọ́dọ̀ wa, bọ́n ṣe máa tàn yín jẹ nìyẹn. tọ́n bá tàn yín pé Yahweh yẹn bóun ni olódùmarè ní ọ̀dọ̀ títí yín, ẹ ní submit fún. To submit, ara strategy láti submit òun ló yẹ kó translate Bible sí èdè yín. Wọn ò translate maths sédè yín, wọn ò translate chemistry sédè yín, wọn ò translate physics sédè yín, ṣùgbọ́n wọ́n translate bíbélì nìkan ṣoṣo, wọ́n translate ẹ̀ sédè yín. Wọ́n ti ń ṣe mọ́tò, wọ́n gbé bọ́n ṣe ń assemble mọ́tò, ṣùgbọ́n wọn ò kọ́ yín bọ́n ṣe ń ṣe mọ́tò, wọn ò kọ́ yín nìyẹn. Wọn ò kọ́ yín bọ́n ṣe ń ṣe aeroplane. Àwọn bàbá yín ti ń ṣe ṣíìpù, wọ́n gba ìmọ̀ wọ̀nyẹn lọ́dọ̀ àwọn bàbá yín láyé àtijọ́. Àwọn náà ń develop títí wọn, wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ń develop títí yín. So wọ́n gba ìmọ̀, wọ́n fi ìmọ̀ kún ìmọ̀, ṣùgbọ́n wọ́n wá gbé bíbélì, wọ́n wá bẹ̀rẹ̀ sí indoctrinate yín, wọ́n bẹ̀rẹ̀ sí indoctrinate yín, wọ́n indoctrinate yín kẹ́ ẹ lè gbàgbé nǹkan tẹ́ ti jẹ́, kẹ́ ẹ lè gbàgbé nǹkan tẹ́ ti jẹ́. So wọ́n replace ancient knowledge yín pẹ̀lú new knowledge. Ancient knowledge is mo máa ń wo àwọn òpònú, wọ́n á ní kí wọ́n ń kọ́ ancient knowledge ńlẹ̀. Tó bá jẹ́ pé àwọn bàbá wa kọ Ifá sílẹ̀ ni, Ifá máa ti bàjẹ́. Torí àwọn òyìnbó wọn bá ti wá tamper pẹ̀lú ẹ̀ gan. Wọn bá tamper pẹ̀lú, wọn bá change everything. Torí tó bá máa kọ sílẹ̀, wọ́n lè kọ sílẹ̀ pé ní ìgbà kìíní kan pé Yahweh ló ṣe lé, Yahweh ló ṣe lé. Àwọn kí ni reason tó ṣe fún yín lórúkọ yẹn ni pé orúkọ yẹn wọ́n ti mọ̀ pé kò lè work nílẹ̀ yín. Wọ́n fẹ́ fi weak in spirituality yín. Ṣé mọ̀ pé sí wọ́n ti mọ̀ pé the most high tí gbogbo yín reference ní iye àwọn colonials ni mo sọ, wọ́n ṣe fáwọn England náà. Àwọn England náà tún kó jẹ ni làwọn náà tún wá fẹ́ fi kó ayé lẹ́rú. Wọ́n ti fi kó àwọn lẹ́rú tẹ́lẹ̀. So ìgbà táwọn gba independent làwọn náà tún wá fẹ́ fi kó gbogbo ayé lẹ́rú. So ńgbà tó wá sọ fún yín pé Ọlọ́run tó jẹ́ the most high ní ọ̀dọ̀ yín, òun náà ni Yahweh táwọn gbé wá. Tó lè pé Yahweh yẹn kò tó, is a demigod. Ẹni tí wọ́n bí bíi tiwa ni, tó ní ìyá, ẹ má bínú o. Mo bí torí pé mi ò fẹ́ máa wúkọ́. So kí ni mo try láti sọ ni pé nígbà tí wọ́n gbé Yahweh yẹn wá, tó ti parọ́ fún yín. Ṣé mọ̀ pé ìsìn láti ilẹ̀ wọ́n ní kán ṣe bó ṣe rí kó ba lè rí bó ṣe rí. Káwọn oníṣẹ̀ṣe kan lọ sílé ìjùbà, èyí tó fi máa sọ pé ẹ̀làrọ̀ wá Olódùmarè, kán máa wá sọ pé kí Yahweh, kán máa pe Yahweh nílé ìjùbà, kán máa pe Yahweh mọ́gun, kán máa pe Yahweh mọ́ Ṣàngó, kán máa pe mọ́ Ìyá. Ṣé mọ̀ pé wọn ò ní rí ánsà kankan mọ́, because wọn ò ever pe Yahweh mọ́ àwọn òrìṣà yẹn rí. Àwọn òrìṣà yẹn gan ò mọ ẹni tó ń jẹ́ Yahweh, wọn ò gbọ́ Yahweh rí. So that is the irọ́ ni, ó ti yé yín nísìn. Ìdí nìyẹn tó ń ṣe kọ́ sínú Bible Yorùbá yẹn pé nígbà tí Ọlọ́run farahàn Mósè, ìyẹn Yahweh, ẹ má bínú o, tẹ́ bá lọ ka original Jew, ẹ rí pé ó sọ pé òun farahàn gẹ́gẹ́ bí El Shaddai, pé ṣùgbọ́n ní orúkọ òun Hashem tẹ́nikẹ́ni ò mọ̀. Ṣùgbọ́n ẹ rí pé nínú Bible Yorùbá, ó lóun ibi tó ti tàn yín jẹ nìyẹn o. Ó ní Ọlọ́run fi ara hàn Ábúráhámù, Mósè àti Abrahamu àti Isaki àti Jacob gẹ́gẹ́ bí Olódùmarè. Ẹ jọ̀ọ́, ṣé Abrahamu, Isaki àti Jacob ṣán sọ èdè wa rí? David tó Ọlọ́run ṣe máa farahàn bí Olódùmarè. Ipe ṣùgbọ́n ní orúkọ òun Jehovah tẹ́nikẹ́ni kò mọ̀. Ṣé ní kí wọ́n ti tàn yín jẹ bẹ́ẹ̀ yẹn? Bí wọ́n ṣe fi style replace orúkọ Olódùmarè sí Jehovah nìyẹn. So wọ́n dẹ̀ wá ń kọ́ gbogbo ọmọ oníṣẹ̀ṣe. Wọ́n ń kọ́ gbogbo ọmọ oníṣẹ̀ṣe. So tó bá ti kọ́ gbogbo ọmọ oníṣẹ̀ṣe náà wá rò pé Jehovah àti Ọlọ́run náà kankan náà ni. So wọ́n fẹ́ gba that sacred name, wọ́n fẹ́ gbà kúrò lẹ́nu wa. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ìṣẹ̀ṣe sì stand in the midst of that confusion. Pé Allah ni Ọlọ́run, Jehovah lọ́lọ́run. Ẹ lè délé ìjùbà kẹrí kó níṣẹ̀ṣe máa sọ pé Jehovah sí kéènù, bá ṣe máa ń jó ṣọ́ọ̀jì, Jehovah sí kéènù. Ẹ lè délé ìjùbà kẹ gbọ́ káwọn oníṣẹ̀ṣe sọ. Christian ló máa dé ṣọ́ọ̀ṣì tó máa sọ pé òun rí
ìwọ ni o Ọlọ́run o Olódùmarè ọ̀gá ògo, ìwọ ni o Ọlọ́run o àwímáyẹ̀hùn alágbára, ká tó dá ayé ni wọ́n ti wà, ká tó dá ọ̀run ni wọ́n ti ń jọba. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run, ṣe rí pé a ti dàrú bẹ́yẹn because kò sí gbogbo Trinity yẹn nínú tradition, but torí pé wọ́n ti indoctrinate wa, òun la ṣe ń sọ. So kí ni mo ń gbìyànjú láti sọ ni pé ẹni tó sọ pé 17th century wọ́n ní kó máa bẹ́ orí èèyàn, àwọn Anglican Church ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tí wọ́n ṣe preserve kìíní wọn, kí ló dé tó ṣe preserve tradition wọn, because kí ni mo ń try láti sọ ni pé ní Anglican Church ìgbà tí táwọn pope gbógun ti àwọn ọba ní Europe, tí wọ́n sọ bọ́n ṣe sọ àwọn ọba, wọ́n fẹ́ sọ àwọn ọba wa dìgbẹ̀wò dání yìí, Roman agenda ni, kò kì í ṣe anything, Rome ni, system ni. Ṣé mọ̀ pé àwọn ọba wọ̀nyí yẹn mọ̀ pé wọ́n ti indoctrinate wọn láti kékeré. Ṣé rí tí ọba bá ti give up, tó bá ti lè confess Jésù as Lord ẹ̀, ayé ọba yẹn ti bàjẹ́. Ọba yẹn ó máa go down because ọba bá ní, kò yẹ kí anything tún jẹ́ Lord lé ẹ lórí mọ́ yàtọ̀ sólódùmarè and your own ancestors. Tí Ògún bá jẹ́ Lord lórí ọba, bàbá ńlá ẹ̀ ni. Tí Ṣàngó bá jẹ́ Lord lórí ẹ̀, bàbá ńlá ẹ̀ ni. Torí pé Bíbélì gan sọ pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kó o bá lè pẹ́ lórí ilẹ̀. Ṣé mọ̀ pé òrìṣà yẹn sí bàbá ńlá yín ni wọ́n, bàbá ńlá ẹ̀ ni wọ́n. Ó wà láyé ìsìn, bàbá tó fojú rí wàá pọ́nlé gẹ́gẹ́ bá ṣe ń ṣe nínú ìṣẹ̀ṣe wa, wàá kúnlẹ̀ wàá pọ́n bàbá ẹ̀ lé. Tí bàbá ẹ̀ náà bá wà láyé, wàá pọ́nlé, wàá sọ pé grandfather. Ṣé mọ̀ pé grandfather yẹn tẹ́ bá wá bẹ̀rẹ̀ sí ń so ṣé nìyẹn lọ, grandfather yẹn á dèdí Ògún, ìmí á lọ sára Ṣàngó, ìmí á lọ sára Ọ̀rúnmìlà, ìmí á lọ sára Ọbàtálá, ìmí ọ̀dọ̀ òrìṣà oko ló máa lọ, ìmí ọ̀dọ̀ ẹjọ́ èwo ni mo tún rántí nínú àwọn alálẹ̀ wa yìí báyìí, Èṣù ọlá ìlú. Ẹ ti understand bẹ́ẹ̀ yẹn. Bí okùn yẹn, ìmí á lọ sọ́dọ̀ Odùduwà, bí okùn yẹn ṣe lọ sí ọ̀dọ̀ àwọn ancestors yẹn nìyẹn. So bàbá ńlá ẹ̀ ni wọ́n, and that is why tó jẹ́ pé fún Igbó láti lè sọ pé òun jẹ́ aláṣẹ lórí òrìṣà lénìí, òun ni wọ́n sọ pé adífá fún ọmọ àlè tó ń fi ọwọ́ òsì júwèé lé bàbá. Mi sọ pé ọmọ àlè ni o, ẹ get mi o, mi ò sọ pé ọmọ àlè ni Igbó o, but mo kàn sọ pé mo ní Ifá sọ pé adífá fún ọmọ àlè tí ó ń fi ọwọ́ òsì júwèé ilé bàbá ẹ̀. Tó bá ní ọmọ ju bàbá ẹ̀ lọ, kì í ṣe bíi pé kọ́mọ sọ pé òun láṣẹ lórí bàbá ńlá òun, kí ọmọ kó lanu gbàgà kó ní òun ní àṣẹ lórí àwọn bàbá ńlá títí òun. Ẹ rí i pé ọmọ tó bá sọ bẹ́ẹ̀, ó yẹ kán lọ yẹ ọpọlọ ẹ̀ wò pé ṣé nǹkan kan ṣe, ṣó wà schizophrenic ni àbí ó ní bipolar àbí nǹkan kan wrong pẹ̀lú ẹ̀ mentally, because normally ọmọ kan ò lè wo bàbá ẹ̀, bàbá òun rí physical father ẹ̀ sìn kó sọ pé ìwọ ló fẹ́ máa control bàbá ẹ̀. Àwọn èèyàn á wò ẹ́ pé sórí ẹ pé even ní ìlú òyìnbó gan, so ká tó wá sọ ní ilẹ̀ aláwọ̀ dúdú tó jẹ́ pé bọ́n ṣe tọ́ wa, ọ̀wọ̀ náà fi tọ́ wa. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ẹ wàá rí nígbà tí àwọn Rome tí wọ́n control àwọn ọba, ìdí tí wọ́n fi dá Church of England ni pé ọba England kò fẹ́ sí lábẹ́ Pope, kò fẹ́ kí Pope kò fẹ́ kúnlẹ̀ fún Pope. Bí àwọn ọba wa ń sìn, àwọn ọba òdìdìrìn, àwọn ọba ọ̀dẹ̀dó, àwọn ọba apọ̀dà tí wọ́n máa lọ sórí redeem camp tí wọ́n sọ pé Ṣàngó ti kú, Ọya wọlẹ̀, ọba lùfọ́n kùtà agbára rẹ̀, Jésù, àwọn ọba òfò, àwọn ọba rádaràda, àwọn ọba disgrace. Ìmí á ṣí adé ẹ̀, á fi ìrùkẹ̀rẹ̀ sílẹ̀. Ẹ rí wọn ní orí òkè, àwọn panẹ́bítà tí wọ́n láwọn gbọ́ ìpè. Ṣé ẹ wo, can you see the level of how tí àwọn royalty wa tí wọ́n ridicule ara wọn? Àwọn
ṣé wọn pé most of àwọn ọba tá a ní sí ló graduate, àwọn panebita, àwọn bricklayer, mi sọ pé wọn kì í ṣèyàn o, mi sọ pé wọn ò ṣèyàn. àwọn tí wọn sí ní level wọn, bọ̀ nítorí wọ́n sọ pé àwọn gbọ́ ìpè tó máa sọ pé àwọn jẹ́ wòlíì Olódùmarè is manipulation, because kò sí nǹkan tó ń jẹ́ wòlíì Olódùmarè, kò sí nǹkan tó ń jẹ́ wòlíì Olódùmarè. Wòlíì Olódùmarè is one of the irọ́ tí wọ́n ti tà fún wa. Ara irọ́ tí wọ́n tà fún wa for a very long time ó ní wòlíì Olódùmarè. Kò sí nǹkan tó ń jẹ́ wòlíì Olódùmarè. Àwọn tí Old Testament prophet nínú Bible tí Bishop Ajayi Crowther tó lọ sọ wọ́n ní wòlíì, wọ́n dàbí babaláwo ni. They are just like babaláwo. Bí àwọn babaláwo wá ṣe ń dá 16, àwọn ń dá 12. 12 ní divination wọn. Dọ̀la nǹkan tó fi ń bèrè ní àwọn tó bá ṣe rabbinic, nǹkan tó fi ń bèrè nìyẹn. Wọ́n that's the only way tí God àwọn fi lè communicate pẹ̀lú àwọn. Lórí méjìlá yẹn ni nǹkan tó ń handle fún wọn nìyẹn. Àwọn yẹn ni wọ́n ń pè ní prophet nínú àwọn bí wọ́n pè wọ́n ní seer. Then some of their prophets, ìyẹn àwọn òjíṣẹ́, àwọn tó yẹ pé and their own people ní, ẹ rí i pé nínú book of Jeremiah ó ní I have made you a prophet unto your own nation. Kò sí ẹ understand nísìn, prophet is tí ó máa ń wà raise tí àwọn èèyàn bá ń go astray, tí àwọn èèyàn bá ti ń go astray kúrò lójú ọ̀nà wọn, ìgbà yẹn ni Ọlọ́run máa ń raise bíi prophet. Nǹkan tó ń pè ní prophet, àwọn òjíṣẹ́ tó máa inspire àwọn yẹn lá máa pe àwọn èèyàn padà sílé pé ẹ padà sílé, ẹ ti sọnù, bá ṣe ń ṣe ń sìn. Àwọn yẹn ló máa inspire, àwọn yẹn náà ń pè ní prophet. Kì í ṣe àwọn eléyìí tó ń pera wọn ní prophet lénìí. Nínú tradition Jew, they are false prophet ni wọ́n. False prophet ni wọ́n, wọ́n ń ṣe fake. Ẹ dẹ̀ rí i pé Bíbélì tí mo máa sọ pé tẹ bá ka Bíbélì yẹn dáadáa, tó bá tú Bíbélì dáadáa fún yín, ẹ̀yin fúnra yín máa rí òótọ́ nínú Bible. Manipulations tó bá tú ìsìn manipulation fún yín, òun Bíbélì ò fi ní yé yín. Ẹ rí i pé Jésù táwọn Christian láwọn tẹ̀lé, ó ní when you enter the straight gate, ó ní then ẹ wá rí ọ̀nà kan tó ṣe gbòòrò, ó ní ọ̀pọ̀lọpọ̀ ló ń gbà. Then ṣénu Peter ni, ó ní àwọn false prophets. Ẹ rí i pé Jésù yẹn náà sọ pé àwọn a lot of false prophets will come ní orúkọ òun and they will be leading people astray. Ara wọn làwọn tó pera wọn ní wòlíì Nàìjíríà lénìí. Àwọn náà da Nàìjíríà rú. Àbọ̀rọ̀ ìyá mi. Àwọn náà da Nàìjà rú, mi lè rí kíní ìka o. Àwọn náà da Nàìjà rú lénìí. Àwọn náà da Nàìjà rú. Wọ́n fira wọn sí level tọ́lọ́run fi wọ́n sí. Àwa náà ò dẹ̀ understand pé kò sí nǹkan tó ń jẹ́ wòlíì Olódùmarè, because tẹ bá dé Anglican Church, proper Anglican, kì í ṣe Anglican tó ti wà polluted ní Nàìjíríà ń sìn. Kò sí wòlíì. Tẹ bá dé Anglican anywhere in the world, tó bá sọ pé ó gbà pé you are a prophet, wọ́n máa gbé ẹ lọ sí mental home ní straight. Wọ́n máa gbé ẹ lọ mental home ní pé because it's not part of the tradition. You can only be prophet, you can only be a Jew. Even àwọn Jew gan nísìn, wọ́n gbà pé wọ́n tún ní prophet mọ́, pé Malachi ni last prophet wọn. So ẹ rí i pé this is a way tí wọ́n fi manipulate àwọn ọba wa. So àwọn riffraff, mo lè pè wọ́n ní riffraff, they are nobody. But ní onídìí irọ́ yẹn, wọ́n ti excel, wọ́n ti position ara wọn high. Ẹ wá rí táwọn ọba wa márùn jákujàku kan gbà pé ó káwọn ọba lọ sí Israel. Ọba yẹn bóyá ọba dẹ̀ ní bóyá baálẹ̀ ní Ìbàdàn, máa yẹn wá kúnlẹ̀ síwájú ẹ̀. Ó ń sọ pé kábíyèsí, what a shame, what an insult. Ẹ rí i pé wọ́n á tún máa show video. Wọ́n á tún máa show video. Nǹkan tó ṣẹlẹ̀ ní Europe ńgbà yẹn náà nìyẹn. Àwọn pope wọ́n ride àwọn ọba, àwọn ló eradicate monarchy ní Europe. Bọ̀ nítorí pé ẹrú kú gangan làwọn Britain. Ẹrú kú ni wọ́n. So táwọn fi survive ẹ̀. Bàbá wọn, kí lorúkọ ọba yìí o? Ọba tó jẹ ní 15th century yẹn. Before King James. Ọba yìí. Scotland ló náà ti jọba. Òun ló pò
tó dá Church of England nílẹ̀ pé ọba England o kò ṣẹrú lábẹ́ kátólíìkì mọ́, and that is why tó fi jẹ́ pé ọba England ò lè ṣẹ̀sìn míì. kò tó bá England bá ṣe Methodist ó máa lólórí, tó bá ṣe so ọba England ni olórí, òun lólórí Anglican Church. ọba England ló dẹ̀ máa ń jẹ olúwo. Freemason, Illuminati, ọba England ló máa ń jẹ. ọba England ló máa, torí pé màmá tó lọ yí pé kò, obìnrin ni ò jẹ́ kó ṣe jẹ olúwo yẹn. cousin ẹ̀ tó jẹ́ ọmọ ọba náà, tó jẹ́ pé from the lineage ọba, bóyá bàbá ẹ̀, òun ni olúwo. So ó dẹ̀ dìgbà tó olúwo yẹn bá ti gbéṣẹ̀ kí ẹlòmíì tó jẹ. Kódà ọkọ màmá gan ó dé 33 degree. ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian ò mọ̀ léde pé éèjì tán fún Jésù pé òun ni highest degree Freemason. wọn ò mọ̀ pé this sign Freemason ni. eléyìí tẹ máa sọ pé sign pé in the name of the Father, Son and Holy Ghost, wọn ò mọ̀ pé Freemason ni. ṣé ẹ mọ̀ pé Freemason ni? èmi gan ó sì mọ̀ mi lára torí Catholic school ni mo lọ. tí n bá kọsẹ̀ báyìí màá ti gbàgbé màá ti ṣe báyìí. ìjọ tó bá pàdé mi títí tí mo ṣe má wò mí, torí àti kékeré mo ti ń ṣe. ìṣẹ̀ṣe ni. ó dẹ̀ dàbí pé sáyìn àwọn olóògbóni náà ni. ìṣẹ̀ṣe òun ni. so éèjì tí wọ́n fún Jésù yẹn òun ni 30, òun ni highest degree. so ẹni tó bá ti wọ éèjì yẹn òun ló máa wá di Illuminati. ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ Igbólabí, àwọn tó sọ pé àwọn tó sọ pé ẹ má bínú o ní wọ́n ní kó máa pa oníṣẹ̀ṣe, but àwọn gangan ló ní Freemason. àwọn fúnra wọn àwọn ló ní Freemason. lẹ́yìn ìgbà tí ìyá ṣe àwọn kátẹ́ ni pé ìgbà tí nígbà tí ìyá yẹn jọba, ìgbà tí ìyá yìí tó dọ́lọ́ ní pé gbogbo alárí, ọdún kan náà fi ṣe orò ẹ̀. lára orò ẹ̀ ni pé ọmọ ẹ̀ gbọ́dọ̀ lọ sùn tí. ọjọ́ yẹn ni mo mọ̀ pé gbogbo orin tá a máa ń kọ ní ṣọ́ọ̀ṣì tá a rò pé bóyá orin Ọlọ́run ni, orin ìṣẹ̀ṣe ni o. most of àwọn orin tá à ń kọ ní ṣọ́ọ̀ṣì wọ̀nyẹn, àwọn orin tó ń kọ wá fún wa ní tá à ń kọ ní ṣọ́ọ̀ṣì, kò yàtọ̀ sí bó ṣe jẹ́ pé ìgbà táwọn bàbá wa di Christianity tó wá jẹ́ pé okay, àwọn Muslim wá ń sìn wá máa sọ pé wọ́n lórin Muslim, bọ̀ òun kò sí nǹkan tó ń jórin Muslim. torí Ọlọ́run má bà mí inú jẹ́, Ọlọ́run má, ṣé èdè Árábù ni? ṣé èdè Árábù ni Ọlọ́run má bà mí inú jẹ́? ìyẹ̀rẹ̀ Ifá lẹ̀ ń sun, ìyẹ̀rẹ̀ lẹ̀ ń sun. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ orin tá à ń kọ ní ṣọ́ọ̀ṣì, orin míì gan tẹ bá délé ìṣẹ̀ṣe ẹ̀ bá ń bẹ̀, wọ́n kàn yọ orúkọ Ọ̀rúnmìlà kúrò ń bẹ̀ ni, wọ́n fi Jésù sí. so same way náà gbogbo àwọn orin tá à ń kọ ní ṣọ́ọ̀ṣì, kìíní kan àálẹ́ lu gbogbo kìíní yẹn, orin tó máa ń kọ ní ìlédìí àwọn ìlédìí ni àwọn bàbá wa ń pe tiwọn, àwọn ń pe tiwọn ní House of Lord. orin yẹn ni wọ́n kọ ń bẹ̀. so ìgbà tí bàbá ṣe àṣekágbá, ẹ máa wo má ní o tó ń sọ kọ́tọ̀kọ́tọ̀ pé wọ́n ń bẹ́ orí. ìwọ tó sọ pé wọ́n ń bẹ́ orí sí, ṣé ó yẹ kí ọba England gan yẹ kó bẹ́ orí tiẹ̀ náà báyìí àbí? ìgbà tí bàbá Ṣàlí tó parí orò ẹ̀ tó jọba, ṣé gbogbo yín lẹ rí kí wọ́n lọ gbé stone àbí wọ́n lọ gbé wá? stone táwọn baba ńlá ẹ̀ ti fi jòkó ní Scotland, orí ẹ̀ ló jòkó lé tán fi gbádé sórí ẹ̀. ìgbà tí bàbá parí eléyìí táwọn ọba ti wá tí wọ́n lọ máa mess up ní ṣọ́ọ̀ṣì, ṣé bẹ́ẹ̀ rí bí Archbishop and Canterbury, ṣé bẹ́ẹ̀ rí bó ṣe kúnlẹ̀ síwájú ọba? ṣojú àwọn ọba wa fọ́ ni àbórí wọn, àbí kí ló rọ̀ pẹ̀lú àwọn ọba yìí gan? ṣé ojú wọn fọ́ ni? ṣebí wọ́n ní ẹni tó bá dáṣọ fún èèyàn tọrọ ẹ̀ náà ń wò, ṣe báwọn tó gbẹ̀sìn wá fún yín nìyẹn. káàtì ẹ̀wá tó pọ́n ti tàn yín tipẹ́tipẹ́, ṣé kò yẹ kẹ́ bẹ̀rẹ̀ sí jẹ panasharp kẹ́ tún lọ tún fídíò bọ́n ṣe ṣe coronation ní England wò, kẹ́ ẹ rí pé ṣe ni Archbishop ó kúnlẹ̀ síwájú ọba ni. ìgbà tán parí gbogbo ẹ̀ tán,
tó ń gbégbá ìwà fún. Ó ṣẹ̀ṣẹ̀ wá lọ sí Scotland nílé awo wọn, ibẹ̀ ló ti lọ ṣèdúpẹ́, kò lọ ṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì. Àwọn àtọmọ ẹ̀ tó jẹ́ crown prince tó jẹ́ pé tó bá máa jẹ tí tó bá wàjà ọmọ yẹn ló máa take over. Ibẹ̀ ni wọ́n lọ, wọ́n keep tradition. So Igbó ó wá fẹ́ máa tàn wá, ó fẹ́ máa reprogram wa. Ṣé orí tó fẹ́ máa sọ history tí ò make sense. Ṣe rí pé ìsìn àwọn ọ̀pọ̀lọpọ̀ ọba ta nílé ni one chance ni wọ́n, because tó bá lọ sọ́dọ̀ ọba míì ìtàn tó máa sọ fún ẹgbọ́n máa mislead yẹ. Ní ìtì ẹ̀rí nǹkan tí Adémàmá kà, ojú mi ò rí kíní ìka, I swear to Almighty God, mi ò rí kọ́mẹ́ǹtì yẹn kà. Ṣé ojú wọn fọ́ ni àbí wọn ò rí? Òun wá ní Igbó ṣẹ̀ṣẹ̀ wá dé tó wá fẹ́ máa ṣẹ̀físì. Ẹ dẹ̀ rá àwọn tó wà wọn ń ṣọmọdé o, àwọn àgbàlagbà tó wà lẹ́gbẹ̀ẹ́ o, wọ́n wá ń sọ pé ní 70s yẹn Fáwòràwọ̀ ló wà, kò sí. Àwọn yẹn náà dẹ̀ ń sọ bẹ́ẹ̀, bóyá àwọn ọ̀dẹ̀ fẹ́ disgrace ẹ̀ ni wọ́n máa wò pé irú ọba onírọ̀wọ̀ leléyìí. Pé irú ọba onírọ̀wọ̀ leléyìí, irú ọba irọ́labí wo ni? Is it not a shame? Wọ́n ṣọdún Ifá nílùú ẹ̀, Ifá ló pinlẹ̀. Mo ní fídíò yẹn dání, mo ti play ẹ̀ rí. Igbó ìfúnrara ẹ̀ ló sọ bí 5 years ago wípé Ifá ni ìtọ̀sẹ̀ Ifá ló gbé wọn dé Ìwó, pé ìdí tí Tolú ò ṣe dé adé nìyẹn. Tó lọ sọ fún Tolú pé ibi tó bá ti rí Odídẹrẹ́ ibẹ̀ ló ti gbọ́dọ̀ dé adé. Tolú ò dẹ̀ débi tán ti rí Odídẹrẹ́, òun ni ò ṣe dádé, tó fi jẹ́ pé àwọn ọmọ ẹ̀ ló wá dádé. Òun wá ń sọ ńgbà yẹn pé òun ni Tolú tó padà. Ẹ ti rí pé ó pẹ́ tí Igbó tó ti ń mess up. Ó lóun ni Tolú. That is pé òun ni bàbá gbogbo àwọn ọba tó ti jẹ. Ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ madness ẹ̀ nìyẹn. Kó tó wá yá pé òun ni aláṣẹ lórí òrìṣà. Kò sí kan tó rí pé tó ṣe ń claim bẹ́ẹ̀ ni pé ó fẹ́ claim pé òun ju Ọ̀ọ̀ni lọ. Ṣé mọ̀ pé Ọ̀ọ̀ni sìn, Ọ̀ọ̀ni nìkan ṣoṣo ni òrìṣà. So tó bá ti wá sọ pé òun láṣẹ lórí òrìṣà, ó ti lóun láṣẹ pé gbogbo àwọn ọ̀kànléríwó orúnmọlẹ̀ òun láṣẹ. Àṣẹ wo ló wà lẹ́nu ẹ̀ tó ní lórí orúnmọlẹ̀? Ṣó lè stop o? Because ẹni tó bá ń láṣẹ lórí orúnmọlẹ̀ á jẹ́ ẹni tó lè change nature. Àwọn orúnmọlẹ̀ yìí, they are in charge of nation. So kí là ń gbìyànjú láti sọ ni pé ẹ rí i pé nǹkan tí Igbó ń ṣe bóyá fún greediness ẹ̀ ni o, I don't know, me understand yẹ. Ìlẹ̀kẹ̀ tó fi sọ́rùn yìí àwọn ẹlẹ́bọ ló ṣe, àwọn ló ṣe everything. Ẹ̀sìn tó dẹ̀ ń ṣe náà o ò sin Olódùmarè, you are only deceiving yourself. Nínú tradition àwọn ò kì í sin Olódùmarè, wọn ò ń sin Olódùmarè. Olódùmarè ò kì í ṣe ẹyẹ, kò kì í ṣe ẹran tí wọ́n ń sìn. Wọn ò ń sin Ọlọ́run, Ọlọ́run ló ń sìn àwa. Olódùmarè ló ń sìn wá, wọn ò kì í sin Olódùmarè nínú tradition wa. Olódùmarè ò dẹ̀ kì í gbẹran. So Allah tẹ máa ṣẹ̀kọjú sí Kaaba máa forí balẹ̀ fún Olódùmarè kọ́ ni, because wọn ò kì í kọjú anywhere láti pe Olódùmarè. Olódùmarè is everywhere. Mo ṣe wà nínú yàrá báyìí, mo lè pé ní bathroom, mo lè pé anywhere ni. Mi ní láti ṣẹ̀ṣẹ̀ kọjú síbì kan àbí kí n ṣẹ̀ṣẹ̀ travel pé mo fẹ́ bá Olódùmarè sọ̀rọ̀. No. Olódùmarè ò kì í jowú. So pé Olódùmarè ní Allah, ayé yẹn ti kọjá, bèbí ti ṣẹ́jú. Time tí wọ́n fi tàn wá yẹ, wọ́n fi reprogram àwọn bàbá wa nígbà yẹn nítorí pé tí wọn ò bá parọ́ fún wọn pé Allah ara tẹ̀kíà ni, tẹ̀kíà nu ẹ̀sìn Ibrahim ni, ẹ gbọ́dọ̀ tún àwọn èèyàn jẹ.
láti lè bring wọn into that religion, ó wà lára ẹ̀sìn wọn. So tí wọn bá tàn wá jẹ pé Allah àti Olódùmarè nìkan náà, tí àwa náà wàá gbé fúnra pé nǹkan tí ò bá jọra kò yẹ kó máa fi wéra náà. Nǹkan tí ò jọra a kì í fi wéra, pé ṣé nǹkan tí ò jọra la fi ń wéra yìí. Ó dẹ̀ ti bà a lot of things jẹ́, because orí deception yẹn òun làwọn ọba wa fi di ọ̀dọ̀yọ̀ lénìí. mi ò ní apology pé mo pè wọ́n lọ́dọ̀yọ̀. Ọ̀dọ̀yọ̀ ni wọ́n. Ọba tó bá ti ń lọ ṣọ́ọ̀ṣì tó lọ ń forí balẹ̀ tó lọ rá bàbà níwájú Jésù, ìkan wà tó ń tẹ piano, ọ̀dọ̀yọ̀ ni wọ́n. Ọba tó lọ sí ọba kan wà tí mo mà láìkọ̀ ọba yìí o, mi ì fẹ́ dárúkọ ẹ̀. Ní ìgbà ọdún iléyá tó kọjá yìí, tẹ bá ti rójú ẹni tó wà níwájú ọba yẹn tí mo pè Fúlàní pọ́nbélé ni. Bọ́ba yẹn ṣe gbé ìdí sókè gangan rèé tí Fúlàní wà níwájú ẹ̀. It's an insult. Ọba yìí dẹ̀ jẹ́ ọba tó máa ń ṣẹ̀ṣẹ̀ ṣe gan. Ó jẹ́ ọba tó máa ń ṣẹ̀ṣẹ̀ ṣe gidi gan. Àwọn ọba míì ti wise. Bàbá Ọọ̀ni, bó tiẹ̀ jẹ́ pé a mọ̀ pé ẹ̀sìn ìmọ̀le ti dé, kò dẹ̀ síbi tẹ́ fẹ́ tí ẹ̀sìn ìmọ̀le dé. Because irú màmá wa kan wọ́n jọ́lọ́run pè recently, ìyá ọmọ ọba Ilé-Ifẹ̀ ni wọ́n, ọba Ajagun ńlá. Màmá yẹn lọ at age of 102. Màmá yẹn jẹ́ ìyá àdínì. It's an insult. Insult ni fún tradition wa pé ìyá àdínì. Ṣé àwọn kò tó bá jáyé ìgbà kan ó jọ wá lójú? Ara reprogramming nìyẹn. Màmá yẹn ò jẹ́ ìyá àbíyè àbí kó jẹ́ ìyá Ọ̀ṣun. Ó wá jẹ́ ìyá àdínì. Wọ́n wá gbé kinní kan, kinní èrè ò jẹ́ kí n ṣe àmọ́ ẹ má bínú. Yeah, bí o, I see this ó break heart mi. Yeah, a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ìgbé ayé tí wọ́n gbé 102. But odindi ọmọ Ọọ̀ni nífẹ̀ẹ́, ó jẹ́ ìyá àdínì. Ṣé mọ̀ pé àbí kì í ṣe ṣéèmù ni? Ṣéèmù ni now. It's a shame. Insult ni to our tradition. Insult ni. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé, so ẹ wo bọ́n ṣe reprogramming yẹn dẹ̀ ló kàn sí ẹ̀. That's damaging tí wọ́n ti ṣe for a very long time. So because wọn bá tàn wá jẹ pé Allah. So àwọn ọba ń sin sọ́lẹ̀ ti mọ̀ pé Allah kì í ṣe Olódùmarè tó ọ̀pọ̀lọpọ̀ yín ti mọ̀. Ìgbà tí bàbá Ọọ̀ni kọ́kọ́ jọba, bàbá lọ sí Yídì. Yeah, wọ́n fi pé right is the right thing. Pé ká kóra pọ̀ kó yẹ wá. But after many people criticize him, tí wọ́n bá ti ń ṣe ọdún yẹn báyìí, bàbá ó máa host àwọn Muslim ní ààfin ẹ̀. Kò bá wọn gbèdì sókè mọ́, ó host wọn. Nǹkan tó yẹ káwọn ọba wa máa ṣe ń sìn nìyẹn. Èyí tó ń fi lọ ń rí ẹ̀yẹ ara wọn, tó lọ ń disgrace ara wọn, tí wọ́n bring ara wọn low fún ìwìn ọlọ́wọ́ ọ̀tún méjì. Ìwìn ni Allah. Allah ò tó ìrókò Olúwéré. Mo ti máa ń sọ kinní yìí tipẹ́. Allah, ṣé mọ̀ pé ìrókò Olúwéré nínú ìṣẹ̀ṣe wa, ṣé mọ̀ pé òjíṣẹ́ Olódùmarè ní ìrókò. Ìrókò náà sọ pé inú igi lòun fẹ́ máa gbé. Àwọn òjíṣẹ́ Olódùmarè kan wà tó jẹ́ pé inú àpáta náà làwọn fẹ́ gbé, àwọn kan làwọn fẹ́ gbé inú omi. Olódùmarè dẹ̀ lè sọ pé láyé àtijọ́ pé ká máa lọ sí ìdí igi yẹn gẹ́gẹ́ bí Ifá bá ṣe pàṣẹ ní wípé ibẹ̀ nìkan sì lọ máa gbà, torí pé òjíṣẹ́ yẹn sọ pé òun ò gbé láàrin èèyàn, inú igi lòun fẹ́ máa gbé. So ìrókò òjíṣẹ́ Olódùmarè ni. Allah kò tó ìrókò. Ṣé Allah tí ò tó ìrókò, ṣé òun ló yẹ káwọn ọba máa forí adé wọ́lẹ̀ fún? Kódà igbó gan lè ní ó ju Allah lọ, ṣùgbọ́n kò mọ̀ pé Allah ò tó. Allah pé abẹ́ ẹsẹ̀ òun
òun ni Allah wà, bọ̀ nítorí pé wọ́n ti indoctrinate ẹ, wọ́n ti ṣì ẹ́ lọ́nà, òun ni ò jẹ́ kí ìwọ gan lè ronú. Ìyẹn ìwọ gangan igbó ojú Allah lọ, ojú Jésù lọ. Wàá máa fi ẹnu àtẹ́lu àwọn bàbá ńlá ẹ, wàá máa praise Jésù. Jésù 2000 years ago èmi ò mọ̀. Ṣiṣẹ́ bọ́gà tó ń dó ìdí tí wọ́n ń dò díẹ̀, òun ni gbogbo Christian ń bọ̀ lénìí. Àjẹ́ndà tó dẹ̀ fi mú ṣiṣẹ́ bọ́gà wá ni pé wọ́n fẹ́ ṣe gay. Ṣé wọn pé future programming ni? Ṣé wọn pé future programming ni gbogbo kìíní yìí? Àwọn Jesuit ní Vatican, àwọn ló create ṣiṣẹ́ bọ́gà. Bàbá ṣiṣẹ́ bọ́gà, Pope Alexander VI, òun ló dá ṣiṣẹ́ bọ́gà ńlẹ̀. Òun ló fọmọ ẹ̀ ṣe, òun ló sọ fọmọ ẹ̀ ṣe Jesus the Saviour. Tẹ bá dẹ̀ lọ Israel lénìí, ṣiṣẹ́ bọ́gà lẹ máa bá ń bẹ. Òyìnbó kì í tanra wọn jẹ. Ìgbà tó máa ṣe carbonated ibi tí àwọn òpònú tí gbogbo wọn ti lọ tó wọn láwọn lọ pàdé Jésù ní Israel. Táìmù ṣiṣẹ́ bọ́gà kú, òun ni wọ́n carbonate ibẹ̀ yẹn sí. 1490 náà ní ṣiṣẹ́ bọ́gà kú. Around late 14th century yẹn, or 50, òun ni gan carbonate ibi tí àwọn dìdìrín lọ ní Israel tán láwọn lọ sí olórí Jésù 2000. Ibẹ̀ ni wọ́n lọ. So ṣiṣẹ́ bọ́gà lẹ lọ ń sìn. Wàá máa fi ṣiṣẹ́ bọ́gà tẹ̀dẹ̀ ń sìn yìí. Bàbá ńlá àwọn Yúróòpù yìí nítorí dúkù ni ìran ẹ̀, òun náà làwọn tó ń jọba. Òun ni mo bá ń sọ pé àwọn Christian Yorùbá lè ní àwọn mo ní pásítọ̀ kan lọ́jọ́ kan, ó lóun àrólé Jésù. Báwo ló ṣe fẹ́ jẹ́ àrólé Jésù? Jésù ò mọ̀ ẹ́ rí. Ó kàn illusion ló ń wọ́rì ẹ́. Ó ní mental problem ni because wọ́n ti indoctrinate ẹ. It's just like kéèyàn kan máa ṣe Buddhism sìn kó wá lóun jẹ́ àrólé Buddha. Ǹjẹ́ báwo ni gbogbo wa ṣe máa wò ṣáà ní máa wò pé sórí eléyìí pé ṣó mọ Buddha rí ni? Ṣó bá Buddha tán ni? Bẹ́ẹ̀ náà ni pásítọ̀ lóun àrólé Jésù, ẹ̀ ń ṣe family. Bàbá ńlá ẹ ló lè ṣàrólé fún. Àwọn royal family Britain tí wọ́n kó gbogbo ayé lẹ́rú lẹ́nìí, tí wọ́n gbé Christianity kiri, wọ́n sọ pé àwọn ni Davidic kingdom. Wọ́n ní àwọn ni Davidic kingdom on earth. Tó o bá gbà lọ Google ẹ̀ wá rí bẹ́ẹ̀. Wọ́n ní àwọn ni Davidic kingdom. Ọba England òun ló jókòó sórí àpèrè David. Bí Ọọ̀ni ṣe jẹ́ àrólé Oòduà, bẹ́ẹ̀ ni ọba England ṣe jẹ́ àrólé David according to them. Kìíní tí wọ́n fi ń jókòó ṣẹ̀wọ̀n pé tó bá yẹ pé wọ́n hijack throne náà ni, ẹni tó bá hijack throne òun náà ló máa pera ẹ̀ lárólé. Stone of Destiny yẹn tí wọ́n fi ń jókòó yẹn, Israel ni wọ́n náà ti fi jókòó, ancient Israel ni òun ni wọ́n ní King David náà ló fi jókòó. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ọba England òun ni ṣe nǹkan wọn ní Jésù ń padà bọ̀, ṣèbí tán ní Jésù bá fẹ́ wá jọba orí àpèrè David kan ló fẹ́ wá jókòó lé ni. Báwo lẹ ṣe wá já àrólé ẹ̀? So táwa ní atalẹ wa ń bọ Kinshasa lẹ ń jó fún. Kinshasa ni òun ni àrólé báyìí, òun ni Ọlọ́run yín for now. Tí bàbá bá tún lọ, tọmọ ẹ̀ bá tún débẹ̀, òun náà tún máa tún jọ Ọlọ́run yín. So kí la ń gbìyànjú láti sọ ni pé a ní láti liberate ara wa kúrò nínú ọgbẹ́ ọpọlọ, kúrò nínú programming. We must liberate ourselves. Wọ́n ní téèyàn kan bá ń bà á jẹ́ káwa kan ká máa tún ṣe. Mo rí fídíò yẹn ti pẹ́, mo tún túlé mo rí lọ́jọ́ kan, ọjọ́ tí n bá padà rí mo lè post ẹ̀ kí n ṣètò lórí ẹ̀. Kí lorúkọ ẹ̀?
Igbó náà ló sọ ó ló jẹ́ nǹkan ìbànújẹ́ pé iyì táwọn pásítọ̀ ń gbà léni ọba ò ní. Ẹ̀yin lẹ sọra yín dẹrú náà nígbà tó dídí ọba aládé bá sọra ẹ̀ dàgùtàn báwo ló ṣe fẹ́ níyì. Ẹ wo bí táwọn pásítọ̀ yìí wọ́n rí program yín ni o nínú Bible nínú book of John John chapter 10 Jésù ní pé òun nìkan ṣoṣo ní shepherd one fold ni wọ́n pè wọ́n shepherd ní. Gbogbo àwọn tó bá padà join fold yẹn àgùntàn ní gbogbo yín. Àwọn bàbá Adébóyè gbogbo wọn yẹn bó ṣe wà ní báyìí ayé yìí ni wọ́n ti jọ wá lójú ṣùgbọ́n nínú Christianity àgùntàn ní àparò kan ò ga jù àparò kan lọ. Àgùntàn ní everybody. Àgùntàn nǹkan tó wà nínú Bible nìyẹn. Bọ̀bọ̀ irọ́ Yẹmí yẹn irọ́ ológo tó lọ sóyè Ọ̀ṣọ́ṣogbo yẹn òun mo fẹ́ ṣe ṣóyè fún tẹ́lẹ̀ lénìí but time ti lọ torí mo fẹ́ ṣe program yẹn mo fẹ́ kí n ṣe bí around 10 or 11 káwọn èèyàn wà káwọn èèyàn lè pè wọlé ká lè jómi tó rọrùn àwọn èèyàn mi tó yẹ pé tó bá fẹ́ sọ̀rọ̀ torí mo ti wo program interview tó ṣe lórí Yorùbá Gidi ó ní pé àwọn olóhùn kì í ṣe Christian ó nítorí pé àgùntàn làwọn Christian ó ṣùgbọ́n ọmọlẹ́yìn Jésù ni ó lè jẹ́ ọmọlẹ́yìn Jésù kó má jágùntàn ṣe ti rí pé ọ̀bọ yẹn wà confused abẹ́ẹ̀ ni pé kò wà confused ó lóun ti rọrùn mìlà òun ti rógún òun ti rí Ṣàngó ó lóun gbé gbogbo wọn mì òun lọ sí Israel ó lóun gbé gbogbo wọn mì bẹ́ẹ̀ ẹ ti rí pé 419 ni bọ̀bọ̀ yẹn. Bàbá ọmọ yìí mo kàn wo fídíò yẹn báyìí mo ní bọ̀bọ̀ yẹn àti igbó ló yẹ kán jọ máa gbé papọ̀. So orí programme yẹn òun náà fi ń sọ ẹ̀yin ọba di ẹrú òun náà fi sọ yín di ẹrú and ara strategy láti bà yé ọba jẹ́ pátápátá kó tó di pé a tún dúpẹ́ lọ́wọ́ bàbá Ọbásanjọ́ ní Ogun State nígbà tí Àwùjalẹ̀ àná tó lọ ṣe òfin pé tó lọ kọ́ pé tó kọ́ ó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ ipe tó bá fẹ́ jẹ kó má ṣẹ̀ṣẹ̀ ṣe fọba mọ́ ọba tó bá fẹ́ jẹ kó àáfàá ni kó wá fọba jẹ èyí tó bá jẹ́ Christian pastor ni kó wá fi jẹ káwọn oníṣẹ̀ṣe kódà bóyá speaker house tán ló gbé kinní yẹn jáde kò rí second term ṣe kò rí election l'Ogun State àwọn ará Ogun State ò mo like àwọn ará Ogun State o wọ́n bá wọn pò nígbà yẹn tí wọ́n sọ pé ìgbà tí Governor Dàpọ̀ Abíọ́dún ṣe second term tó lọ sign táwọn ará Ogun State tó ń yarí tí bàbá Ọbásanjọ́ náà a gbọ́ pé bàbá Ọbásanjọ́ play a very vital role pé ìṣẹ̀ṣe ò gbọ́dọ̀ parẹ́. ṣe mọ̀ pé wọ́n fẹ́ bà monarchy system jẹ́ pátápátá nìyẹn ìgbà tí wọ́n bá ti ṣẹ̀ṣẹ̀ fọba mọ́ ọba yẹn ti di kòròfo because ìṣẹ̀ṣe ló sọ yín dọba òun ló distinguish yín from a common person òun ni màá fi déwájú ọba Olóyèdé that the youngest king màá kúnlẹ̀ fún màá ní kábíyèsí o òdì o Bàmílùkà màá kí torí pé ibi tó ti wọ̀pọ̀ àgbà gbogbo àwọn ọba gbogbo àwọn bàbá táwọn ọmọ ọba táwọn mọ́sàfà ọba táwọn pè ní bàbá wa nígbà tí wọ́n bí wa àwọn míì ẹbí ajù wọn lọ lọ́jọ́ orí ṣùgbọ́n wọ́n ti di bàbá wa kí náà torí di bàbá wa ni pé nítorí orò ọba òun lọba fi ń pàṣẹ òun náà ń pè ní àṣẹ ọba mo wo fídíò kan àṣẹ ọba mo wò. màá kàn pé ní àgbá òfìfo tó máa ń dún yàmùyàmù àgbá òfìfo ló máa ń pariwo gbàgàrà àgbá tó lómi nínú kì í dún which means òfìfo ní nǹkan tẹ́ ẹ gbé dání tó bá yẹ pé lóòótọ́ ń tẹ́ ẹ gbé dání jẹ̀ ní o ẹ jẹ́ kán sọ ohun tá a fẹ́ sọ
ẹ fa ẹjọ́ lé Ọlọ́run tẹ́ ń sìn lọ́wọ́. Kábíyèsí Olódùmarè. Bẹ́ẹ̀ lẹ ṣe lórí ọ̀rọ̀ Wàsíù tó fi lẹ́ ganu sí tẹ́ láfi dandan kó kú. Ẹ mọyì àwọn tẹ́ ti fi ìwà gidi wàhálà ìlédànù nú ẹ̀sìn yín. Adéwálé Àyùbá ti lọ. Many people like that. Jáde kúrò nú ẹ̀sìn wa àwa àti ẹ̀pọ̀ gan lóòótọ́ ni. Ẹ̀pọ̀ ọdọjọ́ alẹ́ kí ọlọ́mbrẹ́là yín tó mọ̀ pé ẹrù lòún rù. 20 ọdún tí àrá ti tán lára alágbádá bó ṣe ń yan pa agbádá kò ní jẹ́ kán mọ̀ pé ó ti dẹni ilẹ̀. Ẹ jẹ́ agbọ́n tí Saheed Òṣùpá wí kẹ́ mọ́ bá mi kọ́ sí pé tó Ọlọ́run ṣèdájọ́ alábòsí kò jù bẹ́ẹ̀ lọ kọ́ ló ń ṣèdájọ́ àwọn alábòsí. Ó mà ní agbára o. Òṣùpá Saheed mo gba Ọlọ́run gbọ́ wípé yóò bá mi jà fún ẹ ní gbogbo ọ̀nà. Kéde ṣe wọ nìkan gbogbo èèyàn pátápátá tí wọ́n ń gbógun tì ní Ọlọ́run ó bá wa jà fún. Everybody ẹ sáà máa pa wọ́n á pa ni á ṣe gbogbo ẹ̀ ni. Ẹ jẹ́ ká sáré gbọ́ èsì tí Òṣùpá ọba orin fún wọn. Ọ̀rọ̀ Àlùkùránì ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mímọ́ pẹ̀lú Bíbélì ọ̀nà àtakò lọ́dọ̀ mi. Mo gbà pé mo wọ́n mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run lànàbì mi. Mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá ògo ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣe máa ní ọ̀dà. Gbogbo alábòsí ìlọ́bọ̀ Ọlọ́run bà mí lẹ́jọ́. Mọ́nà bùkà tó bá ní Àláhù ni. Mọ́nà bíúkà tó bá ní Mùhámmà ni. Mọ́ndínlùkà tó bá sọ pé Islam ni. N tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ. Gbogbo alábòsí ìlọ́bọ̀ Ọlọ́run bà mí lẹ́jọ́. Èmi ṣàbòsí tó. Ó ti tó bẹ́ẹ̀ torí àkókò tó wà lẹ́yìn ọ̀fà ẹ̀sìn ó jòjé lọ. Ọlọ́run ó ṣèdájọ́ ẹ̀yin alábòsí. Ire o. Kíyèsí pàtàkì fún gbogbo àwọn governors ta ní nílẹ̀ kóòtù òjíire. Àwọn kọ̀ọ̀kan wà tó yẹ kẹ́ bá wa fojú tó. A rí wípé ẹ fọkàn sí ẹ kọ́ bí ara sí. Wọ́n ní kán tó fìyàn jẹ oyè láàrin ìlú. Ṣèbó yẹ kó jẹ́ ẹni ire. Ìjọba ó yàtọ̀ sí ti gọ́vnà. Àwọn ọba kábíyèsí, àwọn kábíyèsí ta ní ipò wọn àti ipò gọ́vnà ó yàtọ̀ sí ara wọn. Ipò ọba ní pé àṣà ìṣe kó gbé lárugẹ, kó fọkàn sí, kó darí ará ìlú sí nǹkan tó nítumọ̀. Ipò gọ́vnà ni wípé kó ṣe àmójútó nípa gbogbo nǹkan tó bá ń lọ ní ìlú, kó mọ ibi tó kù sí àti ibi tó kù díẹ̀ káàtó. Ìyàtọ̀ wà láàrin ipò gọ́vnà àti ipò ọba. Lóòótọ́ tábà tí ẹ ń pariwo pé àwọn afọbajẹ wa tí afọbajẹ bá fa ọba kalẹ̀ tí gómìnà ò bá fọwọ́ sí kò sí nǹkan tá afọbajẹ lè ṣe torí gómìnà ló ń gbé ọ̀pá àṣẹ fún àwọn ọba. Àwọn ọba tẹ̀dẹ̀ fi ń jẹ fún wa ó ṣe pàtàkì kẹ́ máa bá wa yẹ̀ wọ́n wò ní ọpọlọ. Ó ṣe pàtàkì o. Ó ṣe pàtàkì kẹ́ ṣe ìdánwò fún àwọn ọba wa bóyá ẹni tó darí ìlú, bóyá ẹni tó lè darí ilé débi tá darí ìlú, ẹni ọkùnrin tó bá wà tí ò bá lè darí ilé, tó fẹ́ ìyàwó kìíní tó lọ, tó fẹ́ kejì tó lọ, tó fẹ́ kẹta tó lọ, tó fẹ́ kẹrin tó lọ, kò lè darí ìlú. Ẹ̀yin gómìnà wa, ẹ má kàn ṣàdédé máa gbé àwọn ọba kan fún wa mọ́. Irú èèyàn bẹ́ẹ̀ ò lè darí ìlú. Okay, ọba jẹ pẹ̀lú àṣà àti ìṣe, ìyàtọ̀ wà láàrin ẹ̀sìn, ìyàtọ̀ wà láàrin àṣà, ìyàtọ̀ wà láàrin ìṣe, ó yàtọ̀ síra wa. Ẹ wo gbogbo wèrè, wọ́n á reason pẹ̀lú nǹkan tá à ń sọ, wọ́n á lọ wo gbogbo, wọ́n á reverse, wọ́n á wo gbogbo nǹkan tó ti ń ṣe láti bẹ̀rẹ̀, wọ́n á mọ̀ wípé ó tó ẹni tó ń pè ní ọba.
ẹni tó ń pè ní ọba. Torí tí gbogbo ọba bá ń ṣe bí titi ẹ, ilẹ̀ yóò lè rojú ráyè, kì í ṣèpè. Tí gbogbo ọba bá ń ṣe bí titi ẹ ni, ilẹ̀ yóò lè rojú kó tún ráyè mọ́, kì í ṣèpè kọ́. Ó yẹ lẹ́ni tá à ń pè ní kábíyèsí. Ó ní àwọn bàbá tiwa, ó ní wọn ọmọ kan tó ń pè ní surgery, ó ní wọn ọmọ kan tó ń pè pé kan fi tọ́jú èèyàn. Olúwo, sórí láti kékeré ẹ, tí ìbá ń ṣe àwọn àgbo tí àwọn bàbá tiwa ń fún bàbá titi ẹ àti ìyá titi ẹ tó bí ẹ, kó máa fi wẹ̀, kó máa mú, ó ṣeéṣe kó má dàgbà tó yìí, torí àti ìmọ̀ nǹkan tó ń pè ní hospital jaburata nígbà yẹn. Tó bá ti ní ọmọ àtiro ni yín tẹ́ ẹ̀ bá ti pọ́n ara yín lé, ọba tó bá ti pọ́n ara ẹ̀ lé àpọ́nlé, ọba tó bá ti sọ wípé òun ò fẹ́ pọ́n ara òun lé, ó yá kájọ máa mú, kó jẹ́ ká rìn ṣó, káwọ́ bẹ̀rẹ̀ nǹkan tó ń pè ní àṣà àti ìṣe, ká bẹ̀rẹ̀ túmọ̀ nǹkan tó ń pè lọ́ba, ká gbé fídíò oníkálukú sílẹ̀, kó oníkálukú máa play fídíò, bóyá ara justice yẹn gan máa gbà á. Nǹkan ti tiwa ò lè fi wé ti òyìnbó. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, sórí àwọn bàbá wa téèyàn bá ní ìtọ̀ ṣúgà tó bá tún ní egbò, àwọn bàbá wa bo oògùn tí wọ́n fi sí tí ìtọ̀ ṣúgà lọ tí egbò á sùn. Téèyàn bá ní àìsàn ọkàn, àwọn bàbá wa mọ nǹkan tá lò, àwọn òyìnbó ò mọ̀. Téèyàn bá ní àìsàn kíndìnrín, àwọn bàbá wa mọ nǹkan tá lò tó bá bá láwo oore pàdé tó ẹ pé kò tún ní gbúrú ẹ̀ mọ́ láyé. Ó ní operation. Àwọn babaláwo ò mọ nǹkan tó ń pè lọ operation, wọn ò mọ bó ṣe ń fi ọ̀bẹ lanú, ṣùgbọ́n wọ́n mọ oògùn tí wàá lò tá lọ ṣe iṣẹ́ operation yẹn láì pa ẹ́ lára, tó jẹ́ pé láyé ò tún ní gbúrú ẹ̀ mọ́. Kí ló fi wọ́n pè? Tí wọn ò bá tọ́jú títì ẹ. Àwọn bàbá tiwa, wọ́n ti mọ gbogbo àwọn nǹkan yẹn kí òyìnbó tó dé. Wọ́n ti ń tọ́jú àìsàn. Wọ́n ti oògùn AIDS táwọn òyìnbó ṣẹ̀ wá sọ fún wa, wọ́n ti gbà pé àyàn ọgbẹ́ náà ń pè. Wọ́n ti mọ̀ pé àwọn àìsàn kan wà lára ajá téèyàn lè kó tó jẹ́ pé á jẹ́ kéèyàn máa wò èèyàn á máa gbẹ, tó jẹ́ pé kò sóríṣiríṣi oògùn tó lè lò sí tó bá ṣọ́ra kò ní mu. Kò kọ̀ọ̀kan mọ̀ ni. Ṣùgbọ́n Rasheed, má jẹ́ kí n tàn ẹ́ rárá. Oh God. Tí bá sọ nǹkan tó wà nínú mi, because kó tó jẹ ọba kò séèyàn tó mọ̀ ẹ́, kó tó jẹ ọba kò séèyàn tó mọ̀ bóyá orin, kó tó jẹ ọba kò séèyàn tó mọ̀ pé bóyá o tiẹ̀ wà láyé àbó sí láyé. Ipò ọba tó dé, àwọn bàbá tó ń tòṣì, tó ń fẹnu burúkú sọ̀rọ̀ wọn, tó ń sọ̀rọ̀ wọn rádaràda, ipò ọba tó dé lẹ́ni, tó o dé táyé fi mọ̀ ẹ́, àwọn ló gbé ẹ débẹ̀. Àwọn ló gbé ẹ débẹ̀ Rasheed. Kọ́ra ilé ká pọ́n ilé. Yẹ̀yẹ́ ara ẹ ká yẹ̀yẹ́. Tó bá ti sọ pé nǹkan tó fẹ́ nìyẹn right. Ẹ má jẹ́ kí n gbàgbé wọn tó bá nídìí oògùn ọ̀sà, oògùn diabetes, oògùn asthma, rheumatism, fibroid, oríṣiríṣi nǹkan tó bá ń ṣèyàn lágbo ara, kidney, heart, ìwọ kàn ṣá message mi, ọ̀hún kó pè mí ní ọ̀kọ́ fún mi ní message request. Ìwọ tó bá tún nídìí babaláwo náà tó wà okay, ìwọ náà tún fún mi ní message request. Ẹ má jẹ́ kí n gbàgbé, mo ní màámi kan tó jẹ́ pé wọ́n mọ̀ nípa caterer gan. In fact, màámi yẹn, wọn ò ní gbowó púpọ̀, owó wọn ò wọ́n bẹ́ẹ̀. Ṣé mo páwọn kan wà láwẹ́lẹ́ tó jẹ́ wípé wọ́n mọ oúnjẹ ṣègùn ju àwọn caterer tẹ̀rò pó gbajúmọ̀. Màá wá já yín sí. Ẹ máa rí phone number wọn ní under comment mi. So, Rasheed, má kàbùkù ara ẹ̀. Gbogbo nǹkan làwọn bàbá wa ṣe fi ní àlàáfíà. Àwọn àfáà, àwọn ọmọ tó dúró tì, tó ń tu ẹjọ́ fún, tó ń sọ fún ẹ pé gbà bẹ́ẹ̀. Àwọn míì wà nínú wọn tó jẹ́ wípé nǹkan tí àgbo oògùn ìbílẹ̀ ti ṣe nínú ayé wọn, wọ́n ti lo oògùn òyìnbó tí wọ́n rí ṣùgbọ́n wọn ò lè bọ́ bá jiyàn. Bọ̀ wọ́n á máa wò pé ṣé ọba lè lè ṣá. Àwọn nǹkan àjogúnbá ti tiwa. Ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní àṣà,
ọ̀tọ̀ ní ìṣe kò ṣeé ṣe kò dẹ̀ lè ṣeé ṣe láéláé kó wá gbé ẹ̀sìn aráàbù kó wá gbélé wa lórí. tó bá mọ̀ wípé ẹ̀sìn aráàbù ṣúọ̀ fún ẹ Rashidi, tó bá mọ̀ wípé ẹ̀sìn aráàbù ṣúọ̀ fún ẹ, ìwọ kàn gbé Kùránì jáde ká ní gbangba káyé gbọ́, ìwọ tó òkèwú tó wá wò pé torí owó tó ń fún ẹ nílẹ̀ Saudi báwọn èèyàn ṣe sọ allegedly ó wá fẹ́ fi balẹ̀ tiwa jẹ́ kò lè work gbé wá kẹ́dá padà ṣùgbọ́n lọ́wọ́ àyà ànídá padà fún ẹ mọ́ àwa àtàwọn governors la ní ẹjọ́ tó bá pẹ́ ta ti ń pariwo wọn understand wa wọn á mọ ibi tá a lọ wọn á mọ̀ pé àwọn ọba kan wà nílẹ̀ Kóòtù Òjíire tí ò yẹ lórí oyè tí ò yẹ lẹ́ni tá à ń pè ní aṣíwájú tí ò yẹ lẹ́ni tá à ń pè ní adarí gidi tí ò yẹ lẹ́ni tá à ń pè pé káwọn èrò máa tẹ̀lé lẹ́yìn. Rashidi, kò sí wàhálà jẹ́ ká jọ máa fà bẹ́ẹ̀.